بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. Òkí èèyàn olùgbọ́ mi alápọ̀nlé sí ibi ìjókòó wa ti ọ̀sẹ̀ yìí النظرة الشرعية لبعض المسائل الشرعية المطروحة. Èyí tí yóò jẹ́ àkọlé ọ̀rọ̀ wa ti tòní yìí, òun náà ni ìṣe àbójúwò sí ọ̀rọ̀ tí ó ń lọ nípa abala iṣẹ́ ṣíṣe. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ìjọba wa ní Nàìjíríà wọ́n ṣe àgbéjáde ọ̀rọ̀ kan wípé inshallah ta'ala ní ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ tí ó ń bọ̀, ọdún tí ń bọ̀ inshallah, àwọn iṣẹ́ kan bẹ tí wọ́n introduce sáwọn ilé ìkàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ láti lè bá jẹ́ wípé àwọn ọmọ kọ́ iṣẹ́, ọmọ ní àwọn iṣẹ́ tí ó kún ẹ̀kọ́ tí wọ́n ń kọ́, tí kálukú ní àwọn iṣẹ́ ọwọ́ tí ẹ pé yóò wúlò láti jẹ́ pé ọmọ pa rẹ̀. Eléyìí ó jẹ́ ìgbésẹ̀ tí ó pàtàkì tó sì dáa, léyìí tó jẹ́ pé ó wà ní nínú àwọn ojú ọ̀nà tá a lè fi gbógun tí òṣì ní àwùjọ náà ni kí àwọn èèyàn máa ṣe iṣẹ́ ọwọ́. Eléyìí ó sì pàtàkì pọ̀ jù. Ọ̀nà aburú tí ó dì, ọ̀nà aburú tí ìgbésẹ̀ yìí ó dì ọ̀pọ̀ nínú rẹ̀, òun náà ni wípé òṣì kò sí, yóò dínkù. Torí wípé tí èèyàn bá níṣẹ́ ọwọ́ tó pàtàkì tó jẹ́ halal, lógo Ọlọ́run bí ìdílé tààlà, irú ẹni bí ọmọ rẹ̀ tí ó máa gbà síṣẹ́ àbí tí ó lè kọ́ bóun ṣe iṣẹ́. Tí èèyàn bá wà nínú ìlú rẹ̀ tó bá yóò máa rí àwọn iṣẹ́ tí ó bá sì rí àwọn àyè míì tó jẹ́ pé yóò ti lè lọ ṣiṣẹ́, ó jẹ́ inú ìlú ẹ̀ ní àbọ̀jẹ́ ìlú míì, kódà ó lè jẹ́ bí ìlú míì kan tí ì ṣe orílẹ̀-èdè Nàìjíríà lápèjúwe. Eléyìí yóò ṣàǹfààní láti jẹ́ pé èèyàn máa rí owó halal tí yóò fi máa ṣe ìgbésí ayé. Yóò sì gbógun ti ọ̀nà jìbìtì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń lò láti jẹ́ pé wọ́n fi máa rí owó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lásìkò yìí, ẹlòmíì ò níṣẹ́ lọ́wọ́ ju ọ̀nà jìbìtì lọ, tó sì ń fi owó jìbìtì yìí ṣe nǹkan ńláńlá. Gbogbo eléyìí tó wá jẹ́ pé ọmọ ti ní iṣẹ́ lọ́wọ́ tó sì mọ àǹfààní rẹ̀ kó tó di pé ó mú èyí tí ó fẹ́ ṣe ń bẹ̀, yóò lè ní àkóléyà sí, yóò sì ti mọ bọ́ọ̀lù ní ọ̀nà tó lè fi máa ṣe àwọn iṣẹ́ yìí tí ó gbà máa fi rí owó. Eléyìí yóò sì lójú kò ń bí ọ̀nà máa gbá àwọn èèyàn lójú, máa lu àwọn èèyàn jìbìtì, máa fi ọ̀nà ẹ̀kọ́rọ́ máa fi gba owó àwọn èèyàn lọ́nà àìtọ́. A ti mọ̀ wípé Islam ẹ̀sìn tí ó bàbàrà iṣẹ́ ni. Islam ṣe lọ́ranyàn fún èèyàn láti ní iṣẹ́ tó pé yóò máa rí owó halal ń bẹ̀. Kò sì sí tó falẹ̀ náà ju wípé iyì àti àpọ́nlé wọ́n bẹ́ẹ̀ bí kéèyàn ní iṣẹ́ lọ́wọ́. Ẹni tó bá ní iṣẹ́ lọ́wọ́, ọkàn rẹ̀ ó balẹ̀ sí iṣẹ́ tó ní. Owó tó bá ń rí ń bẹ̀ tó jẹ́ owó halal, ọkàn rẹ̀ ó balẹ̀ sí, kì bá kéré, bí ó ti pọ̀ sí ni yóò máa wá. Ó sàn ju kò síṣẹ́ nǹkan lọ. Láti jẹ́ pé Islam ó ṣe ní ìwọ̀ kí èèyàn máa gbé àwọn ìgbésẹ̀ kan, irú ìgbésẹ̀ pé kó máa tọrọ owó. Títọrọ kí èèyàn tó di pé èèyàn tọrọ owó tí Islam ó faramọ́ pé èèyàn lè tọrọ owó, ọ̀nà jìn púpọ̀ jù kí èèyàn tó di pé èèyàn sọ pé ó lẹ́tọ̀ọ́ sí láti lè tọrọ owó lọ́wọ́ èèyàn. Ní tí Islam kọ́kọ́ gbé kalẹ̀ ní ìgbésẹ̀ láti gbógun ti kò sí, òun ni kéèyàn ṣe iṣẹ́, kó ṣe iṣẹ́ halal. Eléyìí ni tó jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́, kéèyàn ṣe iṣẹ́ halal tó pé yóò rí owó halal ń bẹ̀. Iṣẹ́ halal tá ń sọ ọmọ ìyá mi, kìí ṣe gbogbo iṣẹ́ tó jẹ́ pé ó tóbi ńlá ló gbọ́dọ̀ jẹ́. Àwọn iṣẹ́ kan bẹ tó jẹ́ pé ó jẹ́ iṣẹ́ tí ò tóbi, tó jẹ́ pé halal sáni. Tí ìjọba ti jẹ́ iṣẹ́ halal, kò sí iṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ ìyẹpẹrẹ. Kò sí iṣẹ́ kan tó pé iṣẹ́ yìí iṣẹ́ ìyẹpẹrẹ ní o,
ṣé àwọn agbọ́pọ̀ ló ń ṣerú ẹ̀ tọ́jú pé halal ni dùnú sí oore tó rí ń bẹ̀ pọ̀ níbi iṣẹ́ ìyẹpẹrẹ lóòótọ́ ti wá iṣẹ́ tó ní iyì ju èyí tó ń ṣe lọ. Gbogbo àwọn tó jẹ́ àwọn ẹni ìṣáájú àpèjúwe ń bẹ lára wọn tó pọ̀ tó jẹ́ pé ẹlòmíì ń bẹ́nu wọn tó jẹ́ pé díndín àfá àgbà ni tó jẹ́ pé yóò lọ gbàárù kó lè bá jẹ́ pé yóò fi rí owó halal. Ó rọrùn fún àfá àgbà ní ìṣáájú pé yóò sọ pé ẹ̀yin èèyàn fún un nítorí tọ́lọ́hun kò ní tọrọ àti kọ́ lọ sí kíni o kọ́ lọ ṣiṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ gbígbàárù àwọn máa fojú òye pé iṣẹ́ gbígbàárù iṣẹ́ ìyẹpẹrẹ ni iṣẹ́ àbùkù ni ọmọ ìyá mi ibi tó ti ń ṣe náà àǹfààní tí yóò rí ń bẹ̀ pọ̀ wípé owó tó ń sáà ń jẹ òun olùyẹn jìbìtì wọn ò pààyàn lẹ́kún owó tó sì ní owó ní àlùbáríkà níbi bó ti ń ṣe ọlọ́run lè fi sìnkún gẹ́rẹ́ kó tó rí aláàánú ńlá kan tó pé eléyìí tó ń bá gbà ṣiṣẹ́ yóò lè ṣiṣẹ́ dáadáa. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àpèjúwe irú ẹ̀ tó jẹ́ wípé iṣẹ́ tí ń ṣe iṣẹ́ tí tẹ́lẹ̀mí òkun ò lè ṣe ni àmọ́ bí tẹ́ni tí ń ṣe ìbẹ̀lẹ̀ ti sàánú ẹ̀. Mo rántí bàtà wà ní kéékèèké brọ́dà kan bẹ létí ọ̀dọ̀ wa ẹni yìí ṣé ti máa ṣe ọmọ fọmọ́tò ni ìgbà náà ni wọ́n fọmọ́tò ní náírà 3 ní wọ́n fi fọmọ́tò gbà náà náírà 3 ló fẹ́ ní fọmọ́tò. Ẹni yìí tó bá fọmọ́tò yóò fàṣì bí fọmọ́tò ní láti bí ìrọ̀lẹ́ di alẹ́ yóò tún díjọ́ kejì yóò lọ sí skul wọ́n ti dé yóò tún sí bábà ń lọ. Ẹni yìí ẹni tí ó fi ṣe ẹ̀yẹ́ wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ pẹ̀lú iṣẹ́ ìwò ní ìsìnkú kìíní kan tí ó ẹni yìí lónìí yìí kọ̀mọ̀ fọmọ́tò máa tẹ́ni bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ níbi bó ti bẹ̀rẹ̀ nù ó di pé ọ̀rá máṣíìnì tẹ̀lé mọ́ fọmọ́tò yìí ó tún di pé ó tún ga níbẹ̀ ó tún di pé ẹni yìí ọ̀rá típà tí fi ń jẹ́ ìpè fáwọn èèyàn ó di pé ó di olówó ńlá níbo ló ti bẹ̀rẹ̀ láti fi kéèké ló ti bẹ̀rẹ̀. Ó fi jẹ́ pé ẹ jẹ́ ká bàbára iṣẹ́ ọwọ́ fún àwọn ọmọ wa kí wọ́n mọ̀ kún ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ ó ṣe ẹ̀kọ́ òwe ni o àbọ̀sẹ̀kọ́ lé kéwú ó pàtàkì láti jẹ́ pé a ní máa fẹnu àtẹ kan iṣẹ́ kọ́mọ kọ́ ọmọ gbọ́dọ̀ pàtàkì pẹ́sẹ́ tí bàbá àwọn bá ń ṣe òun gbọ́dọ̀ lákòólé àsì iṣẹ́ tí àwọn èèyàn bá ń ṣe ó pàtàkì kéèyàn lákòólé àsì kọ́ máa ṣe iṣẹ́ halal lẹ́yìn kọ́kọ́ sàǹfààní náà ọkọ̀ ń túmọ̀ sí pé iṣẹ́ òun yóò máa lò kèsì kò ní run nínú ìdílé wọn eléyìí kọ́ ló burú ń bẹ̀ á lè fi dáadáa ní ó tó jẹ́ ní tí ìbárí kọ́ ká lẹ́kọ̀ọ́ kó sì níṣẹ́ owó gbà iṣẹ́ tí mo tún ń ṣe mà ní. Ó ti ẹ̀tún wá pàtàkì fásitì tá a wà yìí a ní orí pé bí ìbá ti ṣiṣẹ́ oṣù gan owó tí ó máa ní bùkátà sí ó tó pọ̀ ju ti ń gbà lọ. Ọ̀nà àti wá jẹ́ pé èyí ó fi rí ọ̀nà àlékún owó náà ni kí o tún wá àwọn ojú ọ̀nà ṣẹ́ kójú ọ̀nà ṣẹ́ tí wọ́n máa ṣe pọ̀ kọ́ mọ̀ jẹ́ pé ẹyọkan náà ni ọ̀nà kọ́ mọ̀ jẹ́ ẹyọkan náà ni kọ́ pé yóò ní àwọn irú àǹfààní tí ìjọba gbé kalẹ̀ yìí báyìí kọ́ lọ́wọ́ kọ́ jẹ́ kí ó ṣàǹfààní. Tí ẹ bá nífẹ̀ẹ́ iṣẹ́ ọ̀yà ní nǹkan gidi ló nífẹ̀ẹ́ sí kọ́ kó lè ṣiṣẹ́ wọ́n lè máa fàbùkù kan pèsè kí ní ṣe yìí yóò padà di ńlá mọ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń fàbùkù kan náà wọ́n mọ̀ wá bá pípọ̀ ràn àwọn lọ́wọ́. Mo rọ èèyàn ọ̀dọ́ ẹ má fojú kéré iṣẹ́ kankan ẹ jẹ́ ká múra sí iṣẹ́ téèyàn bá ṣe tó bá rí owó gidi ń bẹ̀ yóò já àǹfààní fún ọkàn rẹ̀ ó sì balẹ̀ wípé iṣẹ́ tí mo ṣe nípasẹ̀ rẹ̀ Ọlọ́run fi ṣe owó yìí fún mi mo fi kọ́ ilé tí mo kọ́ mo fi ní mọ́tò tí mo ní mo fi ní eléyìí sáǹfààní dúpẹ́ pé jìbìtì lè yóò fi lọ kó owó jọ yóò fi kọ́lé yóò fi ra mọ́tò yóò fi máa gbádùn ògbésí ayé tó bá ẹ bá lo jìbìtì tó jẹ́ pé ó fi ń gbádùn díẹ̀ lásán náà ni o tí ìyà ò bá jẹ́ láyé ìyà ń retí rẹ̀ lórí ọlọ́pàá sọ́nà tààlà tó lè pé tí ìyà palẹ́kún kò ní lọ lásán láì gba ẹ̀san lọ́wọ́ ẹni tí ọ̀pá lẹ́kún ó jẹ́ pé iṣẹ́ ọwọ́ jẹ́ ká bàbàrà rẹ̀
láti jẹ́ pé àwọn ọmọ òlè lápọ̀lé àti dáadáa yóò sì bàjẹ́ wípé wọ́n máa gbégbé sí ayé àpọ́nlé. ètò àwọn máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé ìtítọrọ Islam ò fún ẹ̀ láàyè kéèyàn máa tọrọ owó, kò fún ẹ̀ láàyè pàápàá. kódà wọ́n mẹ́nu tó àdìsí wáyé pé kẹ́nìkan nù yóò mú okùn kọ́kọ́rí sí orí àpáta kó lọ máa ṣe igi kó máa ṣe ẹ̀rí pé ẹ̀wọ̀n táwọn ènìyàn sọ kó mú okùn kó wá lọ sí orí àpáta, kò sọ pé kó lọ sí inú oko lásán. ẹ̀wọ̀n wàhálà tẹ̀yìn ó ṣe kó tó gun orí àpáta, yóò tó dààmú lọ kí pé yóò rí igi yìí tòsí, igi tó fẹ́ ṣẹ́ yóò tó dààmú gun òkè lọ, yóò lọ ṣe igi wá, yóò wá digi, yóò lọ tà fáwọn èèyàn tó pé owó tó wá rí ń bẹ̀ lọ́wọ́ fi ṣàánú ẹ̀ ní òfin ní máa jẹ́ ọ̀kánjúà, ní òfin máa jẹ́ wọ́bìà, ní òfin máa jẹ́ oúnjìbìtì. àníbi ní pé kó ṣe owó eléyìí ó mọ̀ lóore fún ó pọ̀ ju kọ́ jẹ́ pé kí ni kó máa bi àwọn èèyàn léèrè pé ẹ fún mi àtọ́ owó àwọn ọmọ náà ò kódà wọn ó fún àbí wọn mọ̀ ti ẹ̀ fún ó lóore kó jẹ́ pé iṣẹ́ òògùn ara ẹ̀ ló fi ṣe wàhálà àti rí owó, yóò sì wọ́n láti jẹ́ pé owó yìí ni ó tó ní òfin jẹ́ pé yóò máa tó wojú owó olówó. eléyìí túmọ̀ sí pé Islam bàbàrà ṣẹ́ ó sì pàtàkì ẹ̀ fún wa gan-an láti lè fi dágbé, láti lè fi dáwà, láti lè fi máa gbégbé sí ayé àpọ́nlé. torí àpọ́nlé ní kéèyàn wà kó má bẹ̀rẹ̀ kan léèrè pé mo wà. àpọ́nlé tó ga jù ni fún wọn bá jẹ́ èèyàn. bólówó bá jẹ́ pé olówó ni ọmọ náwó ọmọ ṣe kíní kan, bẹ́ẹ̀ nìkan bá bi léèrè pé fún mi, ó ti dẹni yẹpẹrẹ lọ́dọ̀ rẹ̀, kódà kó fún lówó ó ti dẹni yẹpẹrẹ lọ́dọ̀ rẹ̀. àmọ́ kó má bẹ́ẹ̀ nìkan léèrè pé Ọlọ́run subhanahu wa ta'ala lóyìn rọ̀zá ó sì gbìyànjú rẹ̀ máa ṣàdúrà Ọlọ́run ṣe kó tó di pé èèyàn pọ̀ ń fẹ́ béèrè owó tó wá di pé iṣẹ́ tí ń ṣe kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ mà, kò sí iṣẹ́ òmù kankan wá mọ́, kò sí ibi sì ń pa tí ó jẹ tí ò rí tí ó jẹ. tó tó di pé lẹ́tọ̀ àti ìdọ̀ pé ẹ̀dẹ́kọ̀ ràn mí lọ́wọ́. àbò ní gbèsè tó jẹ tọ́pọ̀ tó pé gbèsè yìí ti wọ̀ lọ́rùn, ó ti di pé àwọn gbèsè ti ń dà láàmú lórí ẹ̀ tí iṣẹ́ tí ń ṣe ò sì ká, ó lè tọrọ pẹ́ẹ́dẹ́pẹ́ jọ òfin tí ó ràn lọ́wọ́. àbí bẹ́ẹ̀ kọ́ èèyàn gbọ́dọ̀ máa mú ìtọrọ níṣẹ́ kó máa tọrọ owó lọ́dọ̀ àwọn èèyàn bàbá ń lọ. léyìí ó jẹ́ ìlànà tí Islam tí ọkọ̀ wípé iṣẹ́ ọwọ́ ó pàtàkì. àwọn tá a jẹ́ olùkàwé olùkàkéwú ẹ̀dàkọ̀ jẹ́ ká bàbàrà abala yìí kí a jẹ́ kí àwọn ọmọ wa ká jẹ́ kí wọ́n ní àkọlé àṣẹ abala yìí. kódà bí ìjọba ò tí ì wí gan, àwa náà ò ti yẹ ká bọ́ra sí i. mo rántí pé àwọn àbá wa àwọn àfà wa Sheikhna Al-Khalifa tọ́lọ̀ bá ní sanwó lẹ́sàn-án rí kọ́ jẹ́ kí wọ́n pẹ́ fún wa. wọ́n sọ nígbà tí àwọn ọmọ Islahuddin tí wọ́n ń ṣe wòlímọ̀ lọ́dún yìí tí wọ́n ń pèsè kéèsì pé kálukú ní iṣẹ́ ọwọ́ ọmọ kéwú tó ké o ìwòsẹ́ inshallah tabarakallah. wọ́n sì wá sí tí mo gbọ́ gaba yìí wọ́n sì gbọ́ tọ́pọ̀ àwọn àfà náà máa wí àfà mọ́mọ́ ọ̀fà kọ́lọ́ sọ lẹ́sàn-án rí gbogbo àṣírí kẹtẹ́rì kan tí mo ti ń sọ nidhamul hayat ìpàtàkì ètò bá ti máa gbáyé. wọ́n sọ pé kéèyàn ní kọjú pé sẹ́ẹ̀rẹ̀ kọ́mọ̀ sí ìfààtò. wọ́n má pẹ̀lú ká mẹ́ pé ẹni tó pẹ́ kọ̀ lágbára ju ilé kan lásán lọ, kò tí ilé fámìlì ń bẹ fún tó lè gbé kọ́ àlọ́ máa pé òun lọ rẹ̀ ti lé síta. ẹ wo sẹ́ abala ní pàtàkì pé kí ọmọ nítorí ọba lágbára tí ọlágbára àti lè ṣe òní kò ṣe mọ́tàkálàf mọ́sẹ̀ tó pé ọwọ́ akọ́ bọ́ sínú kínní àbí ìwọ́n tó wò níṣẹ́ lọ́wọ́ tó ń lọ gbalé olówó ńlá sọ́wọ́ wàhálà ọkọ̀ ní balẹ̀ náà. àwọn ibi tó kọ́kọ́ wà ibi tí ilé fámìlì tó wà dúnú síbẹ̀ bó ti wà níbẹ̀ wọ́n ra máa gbé bẹ̀ díẹ̀ títí ọmọ ṣiṣẹ́ ọwọ́ títí ọlọ́wọ́ yóò fi wọ̀ fọ́kọ̀ rẹ tó fi rí pé ọ̀bọ́ sí ẹ̀yọ tó bọ́ síbi tó dáa ju ibi tó wà lọ. ilé àwọn mọ̀ṣálá inú mi kò mọ̀ gbọ́ wà sí àwọn ọ̀pọ̀lọpọ̀ afá wa tẹ́ pé kálukọ́ mọ̀ sọ̀rọ̀ sẹ́ńbẹ̀ àwọn bá wa fọ́lẹ́ dókítà sọ̀rọ̀ jíjẹ́ fẹ́tọ̀ ọlọ́ra wọ́n sọ ọ̀kẹ́ pé àkọ́nà àwọn afá wa taari àgbẹ̀ ni wọ́n mọ̀ṣálá tabarakallah tẹ́ bá mọ̀ àwọn bá dókítà sọ̀rọ̀ jíjẹ́ àgbẹ̀ gidi ni wọ́n mọ̀ṣálá tabarakallah tí wọ́n bọ̀ sókò tó àgọ́ mọ̀ orúkọ lọ́wọ́ ara wọn gan tó mọ̀ ṣe àmọ́ mọ̀ sí àánú tó mọ̀ ṣe bá ń lọ. ilé náà ara àǹfààní ló jẹ́
mọ́ṣáláṣí ẹ mọ̀ gbọ́ wọn àfáà tó pé inú àwọn yóò kó wá ní Nàìjíríà báyìí náà tó pé ẹni tó jẹ́ ẹni tó nílé iṣẹ́ búrẹ́dì ẹni tó nílé iṣẹ́ búlọ́ọ̀kù ní yọ búlọ́ọ̀kù ń bẹ̀ pé bá lọ ẹni tó jẹ́ pé mashallah tabarakallah wọ́n ta mọ́tò wọ́n ta kìíní bá ń lọ àwọn wàzírù wa àfihàn ọlọ́ra mashallah tabarakallah wọ́n ní sí ẹ̀tọ́ sí pé ń kọ́ mọ́ wọ́n ní sí ẹ̀rẹ́tẹ́ wọ́n bí ọlọ́sà bẹ́ẹ̀ ló gbọ́ àfà tó pẹ́ rí pé mashallah tabarakallah bí wọ́n ti ń ṣe kìsì fẹ́ kàn sí wá sí ìta lásán wọ́n tó ń ṣe ọwọ́ mọ́ eléyìí là ń fẹ́ kí á máa pèpè sí gbogbo ìtẹ́ ìjẹun àfà ẹ̀ mọ́ bá ní sọ pàtàkì iṣẹ́ tó ń kálukú bá ń ṣe máa jẹ́ káwọn ọmọ kí wọ́n mọ̀ pé wọ́n máa rí wọ́n lè mọ̀ pé àfà wa wọ́n yìí sí pé wọ́n kàn jẹ́ àfà ọlọ́rọ̀ lásán o wọ́n máa sí tún ṣe ń ṣe iṣẹ́ halal eléyìí ó sì dínà àwọn ibi máa wá ọ̀nà owó ọ̀nà tí ọ̀tọ̀ àbíkọ́ pé ẹni àwọn ọmọ ti fojú sí tí ò ṣe ẹlòmíì náà àwọn àfà yóò mọ̀ jẹ́ pẹ̀rẹ̀ iṣẹ́ ẹni pé àwọn ọ̀wáyé iṣẹ́ tó ń ṣe kí ó tọ̀ nǹkan ọmọ náà ga sẹ́ni tọ́jú bá ń fọ́ owó tó dá ń bẹ̀ àmọ́ tó pé wọ́n tó ń fún mẹ́ọ̀bá tó onídìí àti wáyé iṣẹ́ tó tó dáa kan tó pé kò ní dí ọlọ́wọ́ dáwà tó ń ṣe pé yóò ti dí ogbà àwọn àfáwà táwọn sọ yìí iṣẹ́ tẹ́ ń ṣe mọ́ṣálá tó kò dé lọ́wọ́ iṣẹ́ tẹ́ ń ṣe kò dé lọ́wọ́ dáwà tẹ́ ń ṣe kò dé lọ́wọ́ tààlí òjẹ́ kọ́ mọ́ ògbélé yóò tó lékún dáadáa fún àlùmọ̀ ni iṣẹ́ ọpàtàkì pọ̀ jù gan ni tí a gbọ́dọ̀ sì máa bàbàrà rẹ̀ fún àwọn ọmọ lásìkò tá a wà yìí pàtàkì jùlọ ibi tí nǹkan dé dúró lónìí báyìí tó jẹ́ pé ìjọba gan fúnra rẹ̀ ní kéde pé dandan a gbọ́dọ̀ mú nǹkan yìí mà á sì pé níbẹ̀rẹ̀ kó ilé yìí ò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló fà tó fi jẹ́ pé ìjọba ń pariwo eléyìí ní ìsinmi pé àyípadà ó ti bá ayé kò sí ibi tí nǹkan yóò sì wà ní ìsinmi báyìí kálukú wọn kó gbẹ̀pọ̀ lẹ́ẹ̀kan náà ni pé tí ọba ríṣẹ́ ìjọba ọ̀sàmọ̀ kò ti níṣẹ́ lọ́wọ́ eléyìí ọ̀sàǹfààní ó sì jẹ́ ọ̀nà tó pé ìjọba lè fi gbógun tí ó sì wọ́n kẹ́ pé àkàsà tó ń sọ pé ìjọba nígbà tí ọba ní káwọn èèyàn kọ́ àwọn iṣẹ́ yìí kó tó jẹ́ pé wọ́n tó la àwọn ojú ọ̀nà bí ó ti máa fi ṣe ó ti máa ráǹfààní àti máa lo iṣẹ́ yìí kì í sì lẹ́kọ́ jẹ́ pé wọ́n ń ríṣẹ́ Nàìjíríà kí ọba wọ̀nà pé ẹgbẹ́ àwọn ìlú kan bẹ Bangladesh wọ́n ní kíríkà tí wọ́n ṣe ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlú yìí ò ní nǹkan kan ọ̀rọ̀ ajé kankan kí ni wọ́n máa ṣe ó gba àwọn ọmọ ìpàpàtà ìjọba ní àṣepọ̀ ó ti bá gbogbo àwọn ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ó ti bá wọn ní agreement pé láwọn ní báyìí báyìí àwọn ọmọ ọ̀dọ́ wa wọ́n mọ̀ ṣiṣẹ́ báyìí lọ́dọ̀ yín ẹni tó jẹ́ plumber nù wọn ni ẹni tó jẹ́ carpenter ni ẹni tó gbogbo pátá ó ti pọ̀ ibo ti lọ kó wọn ó kọ̀ lọ sáwọn ìlú míì bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tí wọn ò tọ́ pé àìní ń dà wọ́n láàmú wọ́n sì ní àwọn ọmọ wọn máa kó fáwọn ará àta wọ́n máa gbowó ìjọba tó máa ní tí ó tó máa gbà ń bẹ̀ táyìn bá tí ó bá ṣe gba ojú ọ̀nà yìí tí ẹ̀ ti pé àyìn èyàn tí ẹ̀ ti dààmú fúnra rẹ̀ tí ó bá ń kọ́ àwọn ọmọ ìlú gan pé àwọ̀ mashallah tabarakallah báyìí wọ́n ti parí iṣẹ́ báyìí wọ́n sì gbúdùn bí iṣẹ́ báyìí tí ó ń kọ́ fáwọn ìlú mi bá ń lọ eléyìí ó ṣàǹfààní pọ̀ ju owó tí a bá rí ó tó máa kọ́ wálé ó tó máa fi ṣe dáadáa sílùú ó fi máa dá sí ilé iṣẹ́ lẹ̀ yọ ọ̀rọ̀ ìjọba gan lọ́wọ́ láti jẹ́ pé wọn ò ní wulẹ̀ mọ́ pé àwọn wáṣẹ́ fẹ́ nìkan kálukú náà ti nígbà tí ẹ bá ti dá ilé iṣẹ́ lẹ̀ ní ìsìn báyìí ní ìsìn tó káwọn èèyàn náà sí òrìṣẹ́ sí gbogbo eléyìí tó máa fa kí òsì ọmọ kú láwùjọ lọ́ba yóò ṣe àánú wa o lọ́ba yóò ṣe àlékún dáadáa wa o lọ́mọ sọ́lé aláwọ̀ mọ́bẹ̀dẹ̀ ọ̀sẹ̀lẹ̀.